Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu èèyàn dáadáa ni bàbá yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tó lọ ń lò bàbá yẹn fún wọn ò náání àṣà Yorùbá. Táṣíwájú bá ń sọ̀rọ̀ á fi èdè Yorùbá á fi sọ á fi òwe tí á tún fi ìtàn tí ẹ máa fi mọ̀ pé ó ní ìfẹ́ Yorùbá. Tẹ̀bádẹ́ wo gbogbo àwọn tó ti ara Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu 80% of them tí wọ́n tara rẹ̀ dìde Yorùbá lọ́pọ̀ jù nínú wọn kì í ṣọmọ àlè ọmọ ọkọ ni. Kí àṣà ilẹ̀ Yorùbá ó má parun o kí ẹnu ọmọ aládé olè tó lẹ̀ dáadáa ní gbogbo ilẹ̀ kílẹ̀ èyí gan ni lájorí ìyànjú ní láti ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ Yorùbá àtàtà tó ń gbé lórílẹ̀‐èdè Canada lọ́wọ́lọ́wọ́ yìí Ọ̀túnba Joel Ọláníyì Ọyátóyè ẹni tí í ṣe ààrẹ àjọ àṣàdé lágbàáyé èyí tó ń pè ní àṣàdé Worldwide Incorporation ń ṣe o. Ọkùnrin ọmọ ìpínlẹ̀ Kwara tí ọ̀rọ̀ àṣà Yorùbá yé dáadáa yìí ti sọ pé ìwà ọmọlúàbí tó wà lára ìran ọmọ aládé ló jẹ́ kí adé ẹni ìtẹ́wọ́gbà káàkiri àgbáyé nítorí tí èèyàn bá dé náà ni àṣà ẹ̀ yóò bá a dé dandan. Ọ̀rọ̀ yìí wáyé lásìkò tí ó ń bá ẹgbẹ́ akọ̀ròyìn èdè Yorùbá ìyẹn Guild of Yoruba Media Practitioners fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ láìpẹ́ yìí èyí tí pọ̀ nínú wọn wà ní Nàìjíríà bó lè pé orílẹ̀-èdè Canada lòún wà ní tiẹ̀ tí ìfọ̀rọ̀ jomitoro ọ̀hún sì wáyé lórí ẹ̀rọ ayélujára. Nínú ọ̀rọ̀ ẹ̀ náà ló ti fìdí ẹ̀ múlẹ̀ dáadáa pé gbogbo ibi tí ọmọ Oòduà bá ti dé ni wọ́n ti gbọ́dọ̀ fẹ́ wá dáadáa nítorí ojúlówó ìwà ọmọlúwàbí tí wọ́n rí nínú ọmọ káàárọ̀ òjíire. Nítorí ọmọ Yorùbá kò ṣàìsọ ibi tí ọ̀rọ̀ kù sí o nípa ìgbélárugẹ àṣà Yorùbá láwùjọ tiwa níbí ní Nàìjíríà àti ìtànkálẹ̀ káàkiri àgbáyé. Bẹ́ẹ̀ ló ní iṣẹ́ pàtàkì tí ó rán sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ ọmọ Yorùbá pàtàkì tí gbogbo ọmọ Nàìjíríà ṣe ìdìbò yàn tí yóò gba iṣẹ́ lọ́wọ́ ààrẹ Muhammadu Buhari láìpẹ́ yìí. Kí ló ní kí Tinubu ṣe gan o? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Ọyátóyè kò ṣàìké sí àwọn gómìnà ilẹ̀ Yorùbá pẹ̀lú ìsìnlẹ̀ ètò ọlọ́kùnrin òjọ̀kọ̀ tí àṣàdé Worldwide Incorporation fẹ́ ṣe gan tí wọ́n fẹ́ ṣe lórí bí ohun àlùmọ́ọ́nì ìran ọmọ alálé kò ṣe ní kú pátápátá ẹ̀mú kalẹ̀ tó o ẹ̀mú tọmọ ẹ̀mú tí àìkú ti ṣe baálẹ̀ tọrọ ó yá. Síbẹ̀síbẹ̀ àjẹkágara dá wa tí mo bá dé bíbá ẹ̀ ok gbogbo àwọn léròyìn bíbá tó ń pè mí fúnra wọn náà ń wá wa tá a bá lọ ilé iṣẹ́ ìròyìn ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n á sọ pé àwọn program ti pọ̀ ńlẹ̀ ṣùgbẹ́yìn lẹ wá lálẹ́ torí pé ìwọ ọmọlúwàbí tẹ̀yìn ní nínú iṣẹ́ tí yín tẹ́ jẹ́ elédè Yorùbá òun ló wà nù yín. Mo dẹ̀ dúpẹ́ mo dẹ̀ mọ rírì nǹkan tẹ́ ń ṣe àti ilé mọ yìí nǹkan tá à ń ṣe lénìí ṣùgbọ́n mo mọ̀ pọ́lọ́ àtúbọ̀ fún gbogbo alẹ́ mi gígùn àtàláfíà ẹ má jẹ́ ń gbà yín lákòókò tó rẹ́yìn ti wà lálẹ́. ẹ ṣeun sá ó dà yín pé ojú tó lé náwó sókè. Bẹ́ẹ̀ni ẹ kú ohun Ọ̀túnba. ẹ ṣeun kọ́ sà. máa pín lọ́wọ́. mi àṣẹ Èdùmàrè. Ẹlẹ́dùmarè ní dáńdá bùkátà yín o. mi àṣẹ Èdùmàrè. nípa ọ̀rọ̀ ibùdó àṣà tí kọ́síkádà yẹn ni mo fẹ́ béèrè. ǹjẹ́ ó ní ọ̀nà kan tí ibùdó àṣà yẹn tó fi mú wálé fún yín bí àwọn tó bá wá tó fẹ́ wá wo àwọn ohun ilẹ̀ Yorùbá tẹ́ kó sínú ẹ̀ sólówó kan tẹ́ ń gbà lọ́wọ́ pé àwọn ò wọlé rè o gẹ́gẹ́ bó ṣe wà ní ìlú Èkó ń bí. láti fi atọ́ka wa hàn yín níta táwọn sí soundboard free entry ni ọ̀fẹ́ ni owó ìwọlé torí pé ẹni tí ẹ bá fẹ́ kó mọ tẹ́ ń ṣe nínú yàrá yín ẹ ṣílẹ̀kùn yín lẹ̀ ẹ tí sọ mú pé kó wọlé yóò sì tún fọwọ́ na ògiri tó bá gbọ́ tẹni ẹ wọlé ni ó ṣẹ̀ṣẹ̀ wá wọlé torí pé a ṣí kalẹ̀ fún àṣà ibùdó fún àṣà kò túmọ̀ sí pé gbogbo èèyàn ló máa láǹfààní àti lè wá ṣùgbọ́n torí pé àwa jẹ́ kó jẹ́ ọ̀fẹ́ ó túmọ̀ sí wípé a ní ìtara sí ní tá à ń polówó ẹ̀rí pọ́n máa ń ṣèpolówó ọjà tó máa ń dàbí àwàdà ọ̀fẹ́ ní ráìsì ẹran lówó torí pé wọ́n fẹ́ kó dàbí ẹni pé gbogbo yín la fẹ́ kẹ́ ẹ jẹ́ lọ́fẹ̀ẹ́ ni torí ẹ̀ ó nira díẹ̀ fún wa láti fi owó sí lórí pé kán sanwó kí wọ́n tó wò ó ń ṣòwò tó máa pa fún wa yẹn ni yóò dàn tá a fẹ́ ní tá a fẹ́ gangan ni pé káwọn èèyàn ní òye nípa àṣà wa lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ ń sìn àwọn èèyàn ti ń ní wọ́n ti ń ní ìtẹríba wọ́n ti ń fún àṣà wa ní respect ẹ má bínú pé mo sọ Gẹ̀ẹ́sì wọ́n ti ń bọ̀wọ̀ fún àṣà wa nítorí pé wọ́n rí i pé àṣà yìí ní àwọn ẹ̀kọ́ tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti pàdé ọmọ adúláwọ̀ míì tó ti sọ tí ò jọmọ fún wọn ti jóyè wọn pé Ṣàngó òrìṣà ni ó burú gan o ẹ̀yọ̀ ọ̀rẹ́ ló máa ń mú pa kíní ló máa ń mú àpọ̀pọ̀ àbàtà ló máa ń mú káàkiri tó fi ń náyàn ṣe léṣe o wọ́n ti jóyè wọn pé gúngún o àtòrí ló máa ń mú ká ṣùgbọ́n
ò sọ àwọn ìtàn tó wà nínú ẹ̀ fún wọn torí àwọn gan ò mọ̀ tó gbogbo nǹkan báyìí ó jẹ́ kó nira fún aládìsọ́dowó láti fi ṣe ọ̀fẹ́. ẹ ṣeun sá. ẹ bá mú tiẹ̀ padà lọ́dọ̀ yín torí à ń gbọ́ra wa padà. mo ti ṣe bẹ́ẹ̀. ẹ ṣe púpọ̀ mo kí yín mo dẹ̀ tún nù yín lọ́gọ̀ ẹnu fún àwọn iṣẹ́ takuntakun yín pàápàá jùlọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ bí aago 2 lóru ló fẹ́ lù yìí lẹ́yìn ìgbà téèyàn bá dẹ̀ lọ pàdé òru ó túmọ̀ sí pé ìtara tẹ́ ẹ ní fún iṣẹ́ gẹ́gẹ́ bí ìtara táwa náà ní fún iṣẹ́ tá à ń ṣe yìí lákọ̀ọ́kọ́ ná èdè wa ń kú ibi tí ara ti ta mí nìyẹn pé èdè yìí ò gbọ́dọ̀ parun à á lọ sí tọ̀hún èdè òyìnbó náà ní ẹni tó yẹ pé bó ṣe sọ orúkọ Yorùbá ló ń jẹ́ ẹ máa sọ èdè òyìnbó sí a máa ṣe pé kò fi bẹ́ẹ̀ gbọ́ ó ti wá rán àgbàdé rí ọmọ kékeré kò wá dàbí àrùn mọ́ àrùn ló yẹ kó jẹ́ o ṣùgbọ́n kò wá dàbí àrùn mọ́ ó ti wá di bárakú dídi bárakú tó wá di bárakú ìgangan ni ó jẹ́ ìtara tí àwa ní pé àṣà yóò gbọ́dọ̀ kú wọn la ṣe bẹ̀rẹ̀ látara kíkọ́ni ní èdè Yorùbá níta àwọn ọmọ wa a tún wá wò ó pé ẹ jẹ́ ká máa tiẹ̀ wò ó àwọn àgbààgbà gan ṣé àṣà ò ti máa sọnù láàrin wa láfi wá wò pé ẹ jẹ́ ká tiẹ̀ ní ètò tá a mọ̀ pé ní àṣàdé lọ́dọọdún àṣàdé yìí la ṣe látara pa bẹ̀rẹ̀ lórí Yat9 communication tá a rẹ́gísítẹ̀ lórílẹ̀‐èdè Canada àti orílẹ̀‐èdè Nàìjíríà ìgbà tá a wá ṣe tán níjọba wa sọ fún wa pé okòwò yín tẹ́ gbélé yìí fún èrè ni ṣùgbọ́n tẹ́ ń ṣe yìí ò lè mérè wa it's a social responsibility àjùmọ̀ṣe ìlú ni kò séèyàn tó máa fowó sínú ẹ̀ náà fi wá ní pé ká gbé lọ fún àjọ tó ń ká filẹ̀ gẹ́gẹ́ bí àjọ tí a dálẹ̀ tí ò ní èrè nínú láti má máa lè san owó orí lé lórí òun la fi wá bẹ̀rẹ̀ pẹ̀lú àṣàdé worldwide ìdí tá a fi worldwide kún ni wípé a fẹ́ ṣe káàkiri àgbáyé a fẹ́ kí àṣà Yorùbá jẹ́ ìlú mọ̀ká a fẹ́ kó di ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí èdè ṣe báwọn kan náà ni wọ́n ní Faransé ṣe báwọn kan náà ni wọ́n ní èdè Japanese náà ni wọ́n ní èdè tiwọn tí wọ́n dẹ̀ di pé àwọn èèyàn tún lọ ń kọ́ Korea àwọn èèyàn ń kọ́ Korea àwọn èèyàn ti ń kọ́ Chinese wọ́n lè máa kọ́ èdè Yorùbá náà bẹ́ẹ̀ inú wa dùn gbà tá a bẹ̀rẹ̀ a rí wípé a rí iṣẹ́ púpọ̀ láti ṣe a ní láti ṣe àfihàn àwọn nǹkan tá a ní gangan tó jẹ́ mọ́ nǹkan àṣà wẹ́rẹ́wẹ́rẹ́ tí mo bá lọ sórílẹ̀‐èdè Nàìjíríà máa rà lù máa ra gbá máa rà wo máa kó wá máa rẹ ní ìbílẹ̀ wá dé pé tá a bá ti fẹ́ ṣe àṣàdé gbogbo kínní la máa kọ́kọ́ display láṣẹ àfihàn ẹ̀ àwọn èèyàn á rí ọ̀pọ̀lọpọ̀ wá rántí pé kínní rẹ mo rántí kínní ó wá túmọ̀ sí pé àwọn èèyàn wá mọ kínní ṣùgbọ́n wọ́n ń retí ta ní ó kọ́kọ́ ṣáájú ìyẹn la wò pé a nílò gbọ̀ngàn ìlà òkè tó jẹ́ pé tá a bá ti ṣe tá a gbé kalẹ̀ gbogbo àwọn nǹkan àṣà wa là á kó sínú ẹ̀ òun la fi wá ní museum lénìí ṣùgbọ́n ká tó dé bíbà kì í ṣiṣẹ́ kékeré torí pé a gbé àṣà lórílẹ̀‐èdè Canada a gbé lọ sórílẹ̀‐èdè Nàìjíríà àlà fẹ́ fi pawó àti ojú owó tá a fi dá tá a fi ṣènáwó àti gbogbo tó tẹ̀ ẹjọ́ mọ́bi tẹ́ ó lè jèrè àárí kankan bẹ̀ owó ara wa náà láti ná a tún padà síbí fódìdí ọdún kan la fi wà lórílẹ̀‐èdè Nàìjíríà tá à ń lọ káàkiri pé a fẹ́ ṣàṣàdé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbà wá láàyè ìjọba ìpínlẹ̀ Èkó gbà wá láàyè àmọ́ owó ara wa náà là ń ná béèyàn bá kó owó tó pọ̀ gan sínú ilé kan tó bá ń kọ̀ǹtínú bẹ́ẹ̀ owó yẹn ò lè pẹ́ tán ṣùgbọ́n torí pé ìtara tá a ní ẹ̀ná àkókò tó yẹ kẹ́ fi sùn lẹ́ fi jókòó yìí ìtara tẹ́ ẹ ní nì kí ṣe pa gbówó fún yín ìtara tẹ́ ẹ ní nì ṣùgbọ́n tó bá jẹ́ gbogbo èèyàn ló ní ìtara sí àṣà wa báwa ṣe jọ ní ìsìn ó ṣeé ṣe kí àṣà wa ti rìn sẹ́yìn bó ṣe ń rìn sẹ́yìn yìí ṣùgbọ́n bíbà ló bá kò bàjẹ́ o a ní láti jọ tají sí ojúṣe wa mo sọ lẹ́ẹ̀kan ṣáájú wípé a ní láti jẹ́ kí àjọ àgbáyé ó mọ̀ wípé àwọn gómìnà ìpínlẹ̀ ṣé ìwọ̀ oòrùn náà máa ń pè south west ìwọ̀ oòrùn gúúsù àwọn gómìnà ìwọ̀ oòrùn gúúsù iṣẹ́ pọ̀ fún wọn láti ṣe wọ́n ní láti ṣe kó ìmóríyá fún àwọn akọ̀ròyìn olóyòbá wọ́n ní láti ṣe ìkóríyá fún àwọn ilé gbóhùnsáfẹ́fẹ́ àti móhùnmáwòrán elédè abínibí wa wọ́n ní láti ṣe kóríyá fún èdè Yorùbá ní gbogbo iléèwé káàkiri nílẹ̀ Yorùbá wọ́n ní láti ṣe kóríyá fún àwọn tó ń gbé àṣà Yorùbá lárugẹ tó jẹ́ ojúlówó wọ́n wá láti tún ti kàn án nípa fún àwọn tó ní iléeṣẹ́ ńláńlá kí ni social responsibility wọn tó ń jáde sí gbòòrò ọwọ́ ta ni owó social responsibility bureaus ń bọ́ sí títí MTN ibo ló ń bọ́ sí
títí Glo ibo ló ń bọ́ sí tó bá ń lọ sí the right channel èdè Yorùbá ò lè máa kú bó ṣe ń kú yìí ọmọ mélòó ni wọ́n ń fún ní scholarship lórí Yorùbá ní school tó bá ń lọ sórí the right channel àwọn tó wà ní gbogbo àwọn tó níbi ṣe pẹ̀lú èdè Yorùbá wọ́n á máa rí nǹkan ìforíyìn ọ̀pọ̀lọpọ̀ yín bá ṣe jọ wà yìí ẹ ti mú àwọn nǹkan míì mọ́ iṣẹ́ yẹn kọ́wọ́ tó lè lọ sẹ́nu látara wípé kò sí kóríyá tó máa náà fẹ́ ṣe press conference nsìn kò sẹ́ni tó máa ti kọ́kọ́ ronú elédè oníròyìn Yorùbá àwọn olórin olóyìnbó tó popular náà máa sáré máa rántí torí pé BBC wá láti ìlú òyìnbó wọ́n fi owó sínú ẹ̀ òun ló ṣe tètè ríbi jẹ lọ lórílẹ̀‐èdè Nàìjíríà tó bá jẹ́ ọmọ Nàìjíríà kan ló dálẹ̀ kò lè rọ́nà lọ bẹ́yẹn ẹ má bínú pé mo ti ń fi ìtara sọ̀rọ̀ these people are not doing well wọ́n sọ ẹni tó bá ti ń ṣe nǹkan tó ní í ṣe pẹ̀lú Yorùbá wọ́n sọ di onídọ̀tí wọ́n sọ di aláìmọ̀kan wọ́n sọ di ẹni tó jẹ́ wípé kò lè jámọ́ nǹkan kan mọ́ irú wọn dẹ̀ ló mú ilé ró àwọn lòpó tó mú lérò náà tí ò bá sí Yorùbá mọ́ kí ni Ọọ̀ni fẹ́ máa jẹ́ tí ò bá sí Yorùbá mọ́ kí Aláàfin fẹ́ máa jẹ́ kí la fẹ́ máa pè ní Aláké they will say Aláké ṣó nítumọ̀ they will say Ọọ̀ni ṣó nítumọ̀ they will say Aláàfin ṣó nítumọ̀ kò nítumọ̀ ìgbà tí èdè bá ń bẹ lédè ní ìṣẹ̀ṣe kì í ṣe ìṣẹ̀ṣe tí ẹ̀sìn ni mò ń sọ I'm talking about tradition ìgbà yẹn ló máa tó ní ìtumọ̀ ìgbà tí mo bá dé fìlà tí mo kẹ̀gẹ́ báyìí torí pé àṣà ṣì wà làwọn èèyàn fi mọ̀ pé àṣà Yorùbá ni the moment tí ò bá ti sí àṣà mọ́ á dàbí ẹni pé mò ń pidán àbí mò ń ṣe kankan tí ò mọ́pọlọ wá ni tí wọ́n bá pera wọn ní gómìnà ní ìpínlẹ̀ Èkó gómìnà ní ìpínlẹ̀ Ògùn gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun orúkọ Yorùbá òun ni wọ́n ń jẹ́ ni wọ́n ṣe dìbò fún wọn ṣùgbọ́n tí èdè yìí ò bá wá sí mọ́ wọ́n ti da àpèrè wọn wọ́n ti da ó dàbí kí èèyàn lọ ìrìn àjò kọ́kọ́rọ́ mọ́tò ó wá gbà lọ́wọ́ dírẹ́fà ó fi dírẹ́fà sílẹ̀ sínú mọ́tò látòrí pé kò fẹ́ kí dírẹ́fà yẹn wa mọ́tò lọ bòmí ó wá wọnú pàdé tán wọ́n tilẹ̀kùn nǹkan kan bí emergency wá ṣẹlẹ̀ àwọn ọmọ tó ń lọ níta dírẹ́fà ó fi mọ́tò lẹ̀ yóò lọ ni ní tí ò fẹ́ kó wá ṣẹlẹ̀ èyí tó wá ṣẹlẹ̀ ti bàjẹ́ ju tí ó pọ̀ ju tí ò bá ṣẹlẹ̀ tó bá fi kọ́kọ́rọ́ lẹ̀ lọ kò fẹ́ kó gbé mọ́tò yẹn lọ bòmí ṣùgbọ́n iná padà mú mọ́tò mọ́ta bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́pọ̀lọpọ̀ wọ́n dé ohun tí ó sọ wọ́n di èèyàn ìpínlẹ̀ Èkó wà ní orílẹ̀-èdè ó wà ní orí ilẹ̀ Yorùbá ìpínlẹ̀ Ògùn ó wà lórílẹ̀ Yorùbá ìpínlẹ̀ Ọ̀ṣun wà lórí orílẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn olórin olóyìnbó ní hip hop ni wọ́n ń náwó lé lórí olórin Yorùbá tó bá máa náwó lórí á jẹ́ olórin tó náà ti belong tó ti wà pẹ̀lú wọn tọ́jọ́ ń ṣe politics tí wọ́n lórúkọ tó yẹ pé ibi tó bá wà àwọn èèyàn á rí ṣùgbọ́n ẹni tí wọ́n bá ti rórúkọ ẹ̀ wọn ò ní bá a ṣe tèmi ò bá wá ń lo òyìnbó pé mò ń ní connection míì mò ń rún mọ́ra wọn agara ti dá mi I spend thousands of dollars lórí ọ̀rọ̀ àṣà Yorùbá every year millions of naira tí mo bá lọ Nàìjíríà kí n lo ọ̀sẹ̀ mẹ́fà péré I will not spend less than 5 million naira ẹ wá imagine wípé mi ò sí nírú bíbá each of our event we don't spend less than 20 million naira I'm not talking of owó event nìkan o I'm talking of wípé a ṣe publicity I'm talking of pé a lọ bí báyìí a fẹ́ lọ bá àwọn èèyàn sọ̀rọ̀ kí wọ́n lè gbà wá láyè ká ṣe tí mi bá wá ríru owó yẹn ná gbogbo tá a jọ jókòó ṣe lénìí ẹ̀ tiẹ̀ ní gbọ́n tó ń jẹ́ àṣàdé ẹ wá wo thousands of ọmọ Yorùbá tó náà nírú nǹkan tí mo ní lọ́kàn yìí lọ́kàn gbà tí ò bá rówó bí náà bá láwọ kò lè gòkè odò ilẹ̀ wa ó dẹ̀ ń sàn fún wàrà ó ń sàn fún oyin ṣùgbọ́n àwọn nǹkan tí ò tẹ̀ ń ṣara wa àwọn náà ń jàǹfààní ẹ̀ àwa táwa jẹ́ ọmọ ẹlẹ́ran egun ni wọ́n ń darí sọ́dọ̀ wa the moment wọ́n ti wá rí pé egungun yẹn ga tún lè fi ṣe àwo wọ́n á tún gbà lọ́wọ́ wa. tábà ní ká máa sọ̀rọ̀ ń pa ìpalára tíjọba ń fún àṣà Yorùbá kò ń ṣe kékeré bọ̀ mò ń bẹ̀ wọ́n ni ọ̀rẹ́ wa ni wọ́n jẹ́ tọ́ra wa náà la gbé wọn síbẹ̀ ṣùgbọ́n kí wọ́n rántí wípé kálukú náà ni ó jìn tó bá ṣe lẹ́yìn wọ̀ọ̀la Oòduà wà o elédùn ọba náà dẹ̀ wà wọ́n dẹ̀ mọ bọ́n ṣe máa san fún kálukú ẹ má bínú sà ó dà pé alóore ìrànwọ́. bàbá ẹ kú òun o Oòduà gbé wa ẹ ṣeun gbọ́ sà ní òní ní àṣẹdùmarè
ọba tí ó dá ogun àti fún wa ní àǹfààní ní orílẹ̀-èdè Nàìjíríà láti ní ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ẹni tí a dìbò yàn ìyẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ògo Ọlọ́run tí a máa fi rí ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí wọ́n á bọ́ sórí orí àpèrè kọ́lọ́ba kí ó ṣọ́ wọn tayọ gbà náà. Bàbá tí ẹ bá tiẹ̀ láǹfààní pé ẹ wà nínú ilé pẹ̀lú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu léèní àbí nígbà tán bá dórí ipò tán kí lè fẹ́ sọ fún nípa kọ́tẹ́ gbé dání. ẹ ṣe gan atọ́kùn nǹkan kan tí mo kọ́lọ̀ fún aláǹfààní yẹn nǹkan kan tí mo máa sọ fún wọn náà ni wípé Ọlọ́run ti fún wọn ní ọgbọ́n bí a ṣe máa ń sọ nǹkan tó ti kú tá a máa ń sọ di àyè ìpè ọgbọ́n tọ́lọ́run fún wọn tá a fi ń sọ nǹkan tó ti kú di àyè yẹn mo fẹ́ kàn lò lórí ìran Yorùbá torí Yorùbá ti ń kú o. rísì tó sọ pé nǹkan ẹ̀yọ̀kan tí màá sọ yẹn ni wípé àwọn náà máa wá wò ó àwọn nǹkan wo ló ti di òkú rí táwọn sọ jí tàbá wo ní títí òṣèlú Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ àwọn ẹgbẹ́ tá àti ẹ̀ lérò ipò lè lẹ́nu lórílẹ̀‐èdè Nàìjíríà dé pé yóò dà rẹ̀ ń lẹ́gbẹ́ wọn láyé ìgbà náà lọ́hùn ó dà rẹ̀ ẹlẹ́ǹkẹta náà lọ yìí wọ́n ti ṣọdún mẹ́jọ tó jẹ́ méjì ẹ̀kẹta ní tiwọn yìí máa jẹ́ ó túmọ̀ sí pé Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ ó jẹ́ àwọn àkàndá ẹ̀dá kan wà bẹ́ẹ̀ tó jẹ́ wípé gbogbo nǹkan tó bá ti fọwọ́ bà kí nǹkan yẹn ti máa kú lọ yóò di àyè òun mo ṣe ní mí ní sọjù bẹ́ẹ̀ lọ tó bá wá gbaru aláyè àwa làwa wo àwọn nǹkan tó jẹ́ wípé a lè ṣe láti sọ di àyè ṣùgbọ́n tá a lè ṣe láti sọ di àyè pọ̀ o kò ń ṣe pé mo fi ń ṣe ti ìgbéraga ní apá ibi tí mo wà yìí ní Canada yìí ní Manitoba yìí wọ́n ti sọ́kàn mi lójú rí wípé I'm hearing about Yorùbá for the first time ìyẹn àwọn government official wa nígbà náà lọ ṣùgbọ́n nísìn kò jẹ́ bàbàrà létí wọn mọ́ anywhere tó má ti rí mi aṣáde náà máa ń pè mí ṣùgbọ́n gbà tá a bẹ̀rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni nísìn ó ti ní ìtumọ̀ sí wọn ó túmọ̀ sí pé a ti sọ jí níbi tí ò tiẹ̀ ti kò ń ṣe bí kan ló ti dákú ṣùgbọ́n a tají ní bíbáyìí wọ́n ń wá sí bíbáyìí òyìnbó ń wá sí museum wa àwọn ènìyàn dúdú ń wá ṣùgbọ́n òyìnbó ló ń wá jù òyìnbó dẹ̀ ló ń fún wa ní kóríyá jù tí wọ́n encourage wa àwọn oníròyìn òyìnbó wọ́n ti wá ṣe interview bíbáyìí tí wọ́n wá láti à ń pè wọ́n ní CBC that is a Canada Broadcasting Commission wọ́n wá City News wá Free wá àwọn Ṣọ́ TV náà tún pèlè nípa àwọn fẹ́ wá next week ní tí mò ń gbìyànjú àti sọ fún wa ni wípé òyìnbó ti ń tẹ́wọ́ gbà tí ìjọba bá wá gbọ́n wọ́n lè penetrate wọnú òyìnbó tú àṣà ṣùgbọ́n àwọn ògbọ́rọ̀ sọ́tán torí tá a bá sọ́tán sí wọ́n á take care wọ́n á gbé fáwọn ara wọn òun ni wọ́n á lò àwa wá dàbí ọlọ́màṣẹ wa lágbèrò tí ìbọkọ rìn bìkọ́ tó má gbà tó dowó fún wọn tán náà ara wọn náà wọ́n tún ná tán wọ́n á tún padà fi jẹ Yorùbá ń yà bìkọ́ à ń jìyà àìnáání àwọn tó wà ń jọba dèní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu èèyàn dáadáa ni bàbá yẹn ṣùgbọ́n pọ̀lọpọ̀ tó lọ ń lò bàbá yẹn fún wọn ò náání àṣà Yorùbá táṣíwájú bá ń sọ̀rọ̀ á fi èdè Yorùbá á fi sọ á fi òwe tí á tún fi ìtàn tí ẹ máa fi mọ̀ pé ó ní ìfẹ́ Yorùbá tẹ́bádẹ́ wo gbogbo àwọn tó ti ara Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu 80% of them tí wọ́n tara rẹ̀ dìde Yorùbá lọ́pọ̀ jù nù wọn kì í ṣọmọ àlè ọmọ ọkọ ni aláwọn tó ti ṣèjọba náà rí tó pé àwọn ilẹ̀ Yíbò ilẹ̀ Haúsá ló gbádùn wọn náà ṣùgbọ́n gbà táwọn Yorùbá wa yìí náà wá dìde ọ̀tẹ̀ ẹ wá wo bọ́ọ̀lù ṣe dìde tó gbé níjà torí ẹ̀ mo ṣe fẹ́ encourage yín ẹ má wá discourage o ẹ ní ìgbésẹ̀ akíntẹ́ bá lérò pé ẹ lè gbé láti fi fight fún right yín gẹ́gẹ́ bí akọ̀ròyìn Yorùbá tó bá jẹ́ United Nations Office ní kẹ́ ẹ máa ṣe rally lọ ni kí wọ́n pe gbogbo àwọn gómìnà South West sí àkíyèsí kí ni wọ́n ń ṣe lórí akọ̀ròyìn Yorùbá ṣèbílẹ̀ Yorùbá ni wọ́n wà ṣèbó ní reason tí wọ́n ṣe ní kánkọ́ọ̀sì gómìnà ìpínlẹ̀ Yorùbá 6 ni wọ́n tí mi bá ṣe mistake ṣèbó ní reason kí ni reason tó ṣe dálẹ̀ ṣèbí láti jẹ́ kí ilẹ̀ Yorùbá lè dàgbàsókè ni àìmọye ìgbà láti pín pé káyọ̀ ṣàṣàdé Lagos State àti Ọ̀yọ́ State nìkan lárí ṣe ibẹ̀ tá a jẹ́ iṣẹ́ náà owó wa náà látún ná so kí wá ní ìdí tí wọ́n ṣe wà ń bẹ̀ nígbà tí ẹ bá ń ṣèpàdé tó jẹ́ àwọn oníròyìn olóyìnbó lè máa kọ́kọ́ rántí àti pè àwọn oníròyìn Yorùbá máa wá dàbí ẹni tó wá gba báárà wọ́n máa tì wọ́n sẹ́yìn lórí ilẹ̀ Yorùbá
nílùú tá ti ń sọ èdè Yorùbá ọkọ̀ kìnìún kan ìpínlẹ̀ Èkó ni wọ́n ń pe bíbá yìí káàbọ̀ sẹ́kọ̀ọ́ tá a bá dé Ọ̀ṣun wá sọ pé ìpínlẹ̀ ọmọlúàbí or something. ìgbọ́rọ̀ ẹgbẹ́ tí ìjọba bá ti dé ipò kò ní fi ṣe pẹ̀lú ìjọba tó níròyìn kan ṣiṣẹ́ fún a ti di ọmọ ìyá àjùmọ̀ṣe níṣẹ́ ìyá ẹníṣẹ́ ìlú ẹnìkan yìí jẹ́ àwádé tàbá ti wọ ìjọba àágbé ẹgbẹ́ sẹ́gbẹ́ kan ó ti di gómìnà gbogbo ìpínlẹ̀ láì ní fi ṣe pẹ̀lú àwọn tí wọ́n jọ dù kó tó débẹ̀ ó dàbí ọba náà ni ọba lóò gbọ́dọ̀ rán rò kó níwọ̀n àtìyàn kan làwọn jọ du oyè for that reason ó máa máyé ní ẹnìyẹn lára ọkọ̀ iná rán rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà ni ẹni tó bá fẹ́ jẹ́ adarí ìlú gidi kò gbọ́dọ̀ rán rò Ọlọ́run ràn wá lọ́wọ́ sà. ẹ ṣeun àti láì pé gbogbo ẹ̀ náà ti ń kásẹ̀ ńlẹ̀ báyìí lákòótán bàbá ṣá kí ni ibo lẹ fẹ́ kí Àṣàdé worldwide wà ní ọdún 5 ọdún 10 sí àsìkò tá a wà yìí kí ni àfojúsùn yín kí ni èròǹgbà yín kí ni ìpinnu yín fún ọjọ́ ọ̀la Àṣàdé worldwide. ẹ ṣeun gan atọ́kùn ṣé rí Ọlọ́run nìkan ló ní Ọlọ́run ló ní kí kòkó yé o Ọlọ́run dẹ̀ ló mọ bí kòkó ṣe máa ń so Ọlọ́run náà dẹ̀ ló mọ bí iṣu ṣe ń so bó ṣe ń ta lọ́rùn ebè ṣùgbọ́n gbogbo àfisọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n èròǹgbà wa ni wípé kí Àṣàdé ti dàbí kí ni Yorùbá ń pe institution kó ti dàbí àjọ tó dúró bíi kó dàbí àjọ tó dúró tó lè fa àjọ míì sókè ṣe ń pé institutions gbogbo wa la gba iléèwé kan kọjá kódà kó jẹ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nìkan la gba iléèwé kan kọjá irú iléèwé tá a gbà kọjá yẹn á ti jù lọ torí iléèwé yẹn ò kú òǹbí tó wà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ti rìn sóríṣiríṣi bòmíì ẹlòmíì ó ti wọnú iṣẹ́ tí ò tiẹ̀ ṣe ńgbà tó wà níléèwé ó ti ní àwọn ìrírí so bẹ́ẹ̀ gẹ́lẹ́ la ṣe fẹ́ kẹ́ Àṣàdé náà rí lọ́jọ́ iwájú kó dúró gẹ́gẹ́ bí gbọ̀ngàn kan tó jẹ́ wípé oríṣiríṣi ẹ̀ka ló máa parẹ́ jáde tí ó sì jẹ́ àpẹẹrẹ rere láwùjọ. mo rí kinní kan ara tó dára gbogbo aráyé ẹ gbọ́ mo rí kinní kan ara mo rí kinní kan ara tó lóyún gbogbo aráyé ẹ gbọ́ ohun ara tí mo rí o ilé iṣẹ́ màmá ní ohun ara tí mo rí o ilé iṣẹ́ màmá ní mo rí kinní kan ara mo rí kinní kan ara tó lóyún gbogbo aráyé. irinṣẹ́ tá a fi ń ṣàyẹ̀wò ara tó ń sọ gangan ibi táìsàn lúgọ sí lágọ̀ọ́ ara ti wà ńlẹ̀ ká jẹ àǹfààní ẹ̀. ẹ tara ṣàṣà máa bọ̀ ní head office wa tó wà ní 205 Faith bus stop Ẹgbẹ́dá Ìdímù road Ẹgbẹ́dá Lagos telephone 07055575577 tàbí 08034147828. kàn sí ẹ̀ka iléeṣẹ́ Yemkem tó wà ní nọ́mbà 334 Ìkòròdú road Ìdíròkò bus stop Anthony Maryland Lagos telephone 08034857027 tàbí lẹ́ka wa tó wà ní nọ́mbà 2 Ṣàṣẹ Plaza Ojúbodè junction Ìkòròdú Lagos telephone 08025120600. Yemkem International aṣíwájú ni wá níbi káfẹ́ gbòógì ṣèwòsàn fún àlàáfíà ara wa.